tí a proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years. ní bàbá àwọn téèdé kí lorúkọ ẹ̀ ọ̀dọ̀ Olúgbọ́n kábíyèsí Olúgbọ́n téèdé gbogbo ọ̀dọ̀ àwọn Oníkòyí èèyàn méjì ìní ń bá láàfin ta kàngbọ̀n òṣèlú lọ́dẹ̀ dálẹ̀ iná ni bàbá wo Olúbàdàn àti bàbá wa Ṣọ̀ún. Ṣé gbogbo àwọn ẹ wo bí Ṣakí ṣe jìnnà sọ́yọ́ tó Ìbàdàn ló mà súnmọ́ Ọ̀yọ́ jù tá a bá ti dé kí lorúkọ ẹ̀ Fìdítì Jóbélé ń bẹ̀ iná mà ní báńdìrì wa Fìdítì mà ní báńdìrì wa sọ́yọ́ Ọ̀yọ́. Ẹ wá wo bí Ṣakí ṣe jìnnà, ẹ wá wo bí Ìgbòho ṣe jìnnà, ẹ wá wo bí Tèdè ṣe jìnnà, ẹ wá wo bí Ọ̀gbọ̀rọ̀ ṣe jìnnà tí gbogbo wọn sì jọba aládé tí wọ́n sì gbà pé Aláàfin ni bàbá àwọn. Because ẹlòmíì bá gbọ́ ohun tí bàbá wo Olúbàdàn wí wọn ò ní gbọ́ yé. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni bẹ̀tà Aláàfin the king of Yorùbá nobody iṣu èèyàn lè rí yọkú o. Kò sánlẹ̀ ọkọ yọ ké bá kankantan kò wá tán bí ìyàwó gbọ́ kò sánlẹ̀ ọkọ yọ ké. Ẹ̀yin wa ǹjẹ́ àwí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àwí bẹ́ẹ̀ a sọ wípé Aláàfin ó padà tẹ́ Aláàfin ó padà tẹ́ nítorí pé Aláàfin ò mọ tí wọ́n ń pè ní ìtàn, ààrẹ ò pè tó mọ tí wọ́n ń pè ní ìtàn, àwọn ọmọ Ọ̀yọ́ gan ò mọ tí wọ́n ń pè ní ìtàn. Tá a bá sì ń sọ nípa ìtàn ìlú, àwọn ìjọba tá à ń wò yẹn wọ́n ní ìtàn lọ́wọ́, wọ́n mọ ìtàn ìlú kọ̀ọ̀kan. Ẹ̀yin náà wò lónìí báyìí, ṣé kò wá tán bí? Ṣé kò tán? Ó tán àbí ò tán? Ojú tì yín. Ṣèyí Mákindé padà gbé ètò jíjẹ ọba ká máa rotate ọba jíjẹ lọ́yọ̀ọ́ eléyìí tí wọ́n ti tì látayé tó ti pẹ́, eléyìí tí ọba Lámídì Adéyẹmí tó ti fi ọ̀tẹ̀ wọ̀bìà ìwà jàgídíjàg ìwà tí ò yẹ kí àwọn tá a bá ní aṣáájú ọba tó yẹ kí wọ́n hù tí wọ́n ti fi dákalẹ̀. Ká ní bàbá yẹn bá ń bẹ láyé lónìí ni, ká ní wọ́n bá wà láyé lónìí ni, àwọn náà ó rí wípé ọ̀tẹ̀ tí wọ́n dá sí ilẹ̀ Yorùbá olóńlọ yìí tó bá jẹ́ pé wọ́n máa ń bẹ láyé lónìí ni, dájúdájú irú ìgbésẹ̀ tí Ṣèyí Mákindé gbé yìí òun náà ni yóò gbé, torí pé yóò fẹ́ yanjú ètò lọ́balọ́ba jíjẹ kó tó di pé ó kúrò ń bẹ̀. Ẹ̀yin náà wá wò, Ṣèyí Mákindé ti padà sọ wípé kí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní rotate ọba jíjẹ lọ́yọ̀ọ́. Aláàfin tìlú Ọ̀yọ́, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún tògbómọ̀ṣọ́. Àmọ́ kankan ṣe mí kàyéfì nígbà tí Lájí Abbas tí wọ́n ń sọ wípé Aláàfin tilẹ̀ Yorùbá. Lájí Abbas ẹ sì kàwé. Èèyàn méjì ìní ń bá láàfin ta kàngbọ̀n òṣèlú lọ́dẹ̀ dálẹ̀ iná ni bàbá wo Olúbàdàn àti bàbá wa Ṣọ̀ún. Ṣé gbogbo àwọn ẹ wo bí Ṣakí ṣe jìnnà sọ́yọ́ tó Ìbàdàn ló mà súnmọ́ Ọ̀yọ́ jù tá a bá ti dé kí lorúkọ ẹ̀ Fìdítì Jóbélé ń bẹ̀ iná mà ní báńdìrì wa Fìdítì mà ní báńdìrì wa sọ́yọ́ Ọ̀yọ́. Ẹ wá wo bí Ṣakí ṣe jìnnà, ẹ wá wo bí Ìgbòho ṣe jìnnà, ẹ wá wo bí Tèdè ṣe jìnnà, ẹ wá wo bí Ọ̀gbọ̀rọ̀ ṣe jìnnà tí gbogbo wọn sì jọba aládé tí wọ́n sì gbà pé Aláàfin ni bàbá àwọn. Because ẹlòmíì bá gbọ́ ohun tí bàbá wo Olúbàdàn wí wọn ò ní gbọ́ yé. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni bẹ̀tà Aláàfin the king of Yorùbá nobody iṣu èèyàn lè rí yọkú o. Ẹ kàwé ẹ mọ̀ tán, níbo ni wọ́n ti ń pe Aláàfin tilẹ̀ Yorùbá? Kò sí o. Aláàfin ti ìlú Ọ̀yọ́ ni wọ́n ń pè, wọn ò pe Aláàfin tilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n torí pé ohun tẹ́ jẹ tí ò jẹ́ kẹ́yìn ó gbọ́n, ẹ̀yin ti dorí ìtàn kodò, ẹ ti dàtàn rú, ẹ̀yin ti bàtàn jẹ́ tiyín, ẹ̀yin ti sọ ìtàn, ẹ ti sọ di ohun tó jẹ́ pé ìtàn ló padà wá ń sọ ẹ̀yin báyìí. Kékeré là mọ́ ní òwúrọ̀ kò ọ̀rọ̀ tí kékeré ni. Kó tó di pé màá wá wọnú agbami ìtàn, àwa ń sọ fún yín nígbà náà wípé Aláàfin àná tí í ṣe ọba Lámídì Adéyẹmí ló pilẹ̀ ọ̀tẹ̀ bí ètò ọba olórí lọ́balọ́ba bó ṣe dàrú, nítorí pé láyé old Ọ̀yọ́ tá a mọ̀ sí Ọ̀yọ́, láyé old Ọ̀yọ́ state, nígbà tí Ilé Ifẹ̀, tí Iléṣà, tí Ẹdẹ, Òṣogbo, Ìwó
àti gbogbo ìlú tí ń bẹ ní abẹ́ Ọ̀ṣun pátápátá tí wọ́n sì ń bẹ lábẹ́ Ọ̀yọ́ state. Ọọ̀ni ọba Okun Adésíjú Adé òun ni chairman gbogbo lọ́balọ́ba àwọn ọba. Ṣùgbọ́n Aláàfin ló dìde ńjọ́ kan, òun ló tọ Olúbàdàn ọba Àṣàǹkẹ́ lọ, òun ló tọ lọ tó sì gbin èébú ìkà sínú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ló fi jẹ́ pé lónìí gbogbo ìtàn tí bàbá Adéyẹmí kọ, wọn rántí kọ ìtàn yìí pé àwọn làwọn pilẹ̀ bí ètò ọba jíjẹ ṣe dàrú nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n wọ́n lè sọ ìtàn tí ó kàn wọ́n lè máa mú àwọn ìtàn wá, kìíní kan sọ gbá, kìíní kan ṣàwo àwọn story, ṣùgbọ́n wọn ò rí story lé, wọn ò rí kọ sílẹ̀ nínú ìtàn tí wọ́n kọ. Ṣùgbọ́n àwọn èèyàn bá wọn wú wípé bàbá, ẹ̀yin lẹ dá ètò ọba jíjẹ rú, ẹ̀yin lẹ dá ètò ilẹ̀ Yorùbá rú, ẹ̀yin lẹ dá ẹ̀yin àwọn ọmọ Yorùbá kọra, ẹ̀yin lẹ kọ́ọ̀sì wàhálà sí ilẹ̀ Yorùbá, ìlú Ọ̀yọ́ ló ti wá. Àmọ́ ṣáájú kí n tó bọ́ sínú agbami ìtàn, ṣáájú kí n tó wọnú ẹ̀ lọ tààràtàrà, ẹ jẹ́ ká lọ wo ohun tí Ṣèyí Mákindé ṣe. Ẹ jẹ́ kí mi àti yín, ẹ jẹ́ ká lọ wò ó, ṣé ohun tí bàbá yìí ṣe ohun tó tọ́ àbí ohun tí ò tọ́ ni. Sórí ìwọ tó sọ pé ó mọ ìtàn, o ò tí ì mọ ìtàn tó àwọn ìjọba, wọ́n mọ ìtàn, wọ́n á sì máa ṣe ìwádìí fínífíní láti rí òkodoro ọ̀rọ̀ ohun tó bá ń ṣẹlẹ̀. Tẹ́ bá rántí pé mo ṣe fídíò kan nígbà tí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ in diaspora, àwọn Aláàfin Ọ̀yọ́ in diaspora, nígbà tí wọ́n kọ lẹ́tà sí ìjọba wípé wọn ò gbọ́dọ̀ fi Ọọ̀ni jẹ kó chairman gbogbo lọ́balọ́ba ó lè Nàìjíríà. Mo rẹ́rìn-ín, mo sọ wípé ó dàbẹ̀ ni pé ẹ ò mọ ìtàn wípé ní ayé Ọ̀yọ́ empire gan, nígbà tí Ọ̀yọ́ sì ń jẹ́ Ọ̀yọ́ empire, Ilé Ifẹ̀ ni wọ́n ti ń gba àṣẹ. The president, the governor and the king tó wà nígbà náà ó ní bàbá wa Adérẹ̀mí, àwọn ni gọ́fúnà Western Region nígbà náà, wọ́n dẹ̀ tún jẹ́ ọba, so kì í ṣe Aláàfin. Aláàfin ń bẹ láyé nígbà náà, nígbà tí bàbá wa Adérẹ̀mí tí wọ́n jẹ́ gọ́fúnà nígbà náà. So wọ́n mọ ìtàn, ṣùgbọ́n a wọnú ìtàn ilé ìlọ tá a sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí bàbá wa ọba àná tí ṣe bàbá wa Lámídì Adéyẹmí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yìí gangan, ọ̀nà wo ni wọ́n gbà bẹ̀rẹ̀, báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yìí. Òun ló padà wá lead sí wàhálà tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Adéyẹmí àná, ọba Àṣàǹkẹ́ tí ṣe Olúbàdàn ti Ìjẹrin, ti Ìjàrún, ti Ìjẹ̀fà àti bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tàná. Ó mà ṣe o. Yorùbá sì ní bí ọmọdé ò bá pátán, Yorùbá bẹ́ẹ̀ bá àrọ́bá bàbá ìtàn ni. Kí n tó wá wọnú àrọ́bá tí ṣe bàbá ìtàn lọ pẹ̀lú ẹ̀rí tó dájú, ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí náà. Mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years and rotate. This is what we're known for ní Ọ̀yọ́. Kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land. So on that basis, I hereby pronounce the Ọ̀yọ́ State Council of Obas and Chiefs inaugurated. Ọba Lámídì Adéyẹmí, báwo ni wọ́n ṣe dá ètò ọba jíjẹ àti dídá ilẹ̀ Yorùbá rú? Farabalẹ̀ kó wá gbọ́ bí ètò ọba jíjẹ ṣe dàrú lọ́yọ̀ọ́. Ta ló dá ètò ọba jíjẹ rú lọ́yọ̀ọ́? Ọ̀nà wo gan-an ni ètò ọba jíjẹ ló gbà dàrú lọ́yọ̀ọ́? Báwo ni Ládọjà nígbà tí wọ́n ń bẹ ní gọ́vnà, báwo ni wọn ò ṣe gbà kí Aláàfin jẹ́ olórí lọ́balọ́ba?
ǹjẹ́ nígbà tí wọ́n yọ Ládọjà kúrò náà tán tí wọ́n gbé Akálà wọlé, kí ni gbólóhùn tí Akálà sọ fún ọba Adéyẹmí nígbà náà wípé òun ò bẹ̀ wọ́n kí wọ́n bóun lé Ládọjà kó lórí oyè. Àmọ́ ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Ibi tí ìtàn ti dàrú gangan ni mo fẹ́ múnúbà, tí mo fẹ́ kí Aláàfin tòní ọba Akeem Mọ́wádé kí wọ́n sì mẹ́dọ̀, nítorí pé tí wọn ò bá ṣọ́ra ṣe ó ṣeé ṣe kí ipò ọlá yẹn kó bọ́ lọ́wọ́ wọn pẹ̀lú ohun tí wọ́n ń tọ̀ yìí, nítorí pé ìpasẹ̀ tí wọ́n ń gbé yìí ohun tó lè ṣàkóbá fún wọn ni. Lóòótọ́ wọn náà wọ́n fẹ́ lọ sí ilé ẹjọ́ wọn náà wọ́n fẹ́ pè Ṣèyí Mákindé lẹ́jọ́ wípé ẹjọ́ tí Ṣèyí Mákindé dáhùn láti jẹ́ kí ètò olórí lọ́balọ́ba lọ́yọ̀ọ́ kó jẹ́ rotation, ó yẹ kó jẹ́ permanent fún Aláàfin Ọ̀yọ́ nìkan ni. ẹ rí ẹ ń bá ọ nílé Ifẹ̀ fìgàbàgà ó mà ṣe fún yín o. Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin kọ́, kì í ṣe ẹrù yín, nítorí pé kékeré báyìí ni bàbá ló fi ju ọmọ lọ, ṣùgbọ́n gbọ́rọ̀gbọ́rọ̀ ó náà ní Ọọ̀ni tilé Ifẹ̀, òun ló gbà jù yín lọ o, nítorí pé ìtàn tẹ̀yin ò mọ̀ àwa sọ fún yín, ó sì dá mi lójú pé ẹ mọ̀, ẹ kàn fẹ́ dọwọ́ bo ìtàn lójú ni. ẹ̀yin wa ẹ bá mi wá tí ì tòsí, ẹ jókòó ẹ wá gbọ́ bí ọ̀rọ̀ wàhálà ṣe bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́, talẹ́ni tó bẹ̀rẹ̀ wàhálà lọ́yọ̀ọ́, talẹ́ni tó dá wàhálà kalẹ̀. Òní òun náà lẹ́gbọ́. Lẹ́yìn ìgbà tí bá wá fi ẹnu mi sọ́tàn gangan, màá tún wá fẹ́ kẹ́ tún lọ wo fídíò èyí tó sọ nípa ọ̀rọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn ìwé kan náà sì wà tí ó jẹ́ ẹ̀rí máa jẹ mi só. Mo ń bọ̀ náà. Tí ìgbóná rèé náà, ẹ wá já tẹ̀síwájú nínú tá à ń bá bọ̀. Ètò lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo sọ wípé nígbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn tí wọ́n ń bẹ ń bẹ̀ tí ṣe Old Ọ̀yọ́, tí Ilé Ifẹ̀, Iléṣà tí wọ́n sì ń bẹ lábẹ́ Ọ̀yọ́ State, ọba Okun Adésíjú-Adé tí ṣe Ọọ̀ni tilé Ifẹ̀, òun ni olórí àwọn lọ́balọ́ba nígbà náà. Tí ẹ ò bá sì gbàgbé, bàbá wa Olúbàdàn tá a lè pè ní Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹrin àbí Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹta tí ṣe ọba Àsáǹkẹ́ Olóyèdé, àwọn jẹ láàrin 1982 sí 1994 tí mi ò bá sí, tí mo bá gbà á, ọmọ ṣàmọ̀ pé 1982 sí 1994 ni wọ́n jẹ. Now Ọọ̀ni ní olórí lọ́balọ́ba House of Chamber tí wọ́n máa ń ṣe lọ́yọ̀ọ́, wọ́n sì máa ń ṣe ìpàdé ní ẹ̀ẹ̀kan lóṣù. Àmọ́ ló bá di ìran ọdún kan, òun náà ni ọba Lámídì Adéyẹmí, òun ló tọ ọba Àsáǹkẹ́ lọ. Bẹ́ẹ̀ sì ni ọba Àsáǹkẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló fi dàgbà ju ọba Lámídì Adéyẹmí lọ. Bàbá mi ni Lámídì Adéyẹmí máa ń pe ọba Àsáǹkẹ́. Ìtàn rèé, torí pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ balẹ̀ a sì dìtàn. Wọ́n ní kí ni o, wọ́n ní ọ̀rọ̀ balẹ̀ a sì dìtàn. Ó tọ ọba Lámídì Adéyẹmí tọ ọba Olúbàdàn lọ Àsáǹkẹ́, bá mi o, ìyẹn ní Lámídì, kí ni tó tún fẹ́ gbọ́, kí ni mo fẹ́ gbọ́, kí ni tó wá ṣe. Aláàfin Ọ̀yọ́ wá ń bi Olúbàdàn léèrè wípé kò yẹ kí ẹnìkan máa ti Ilé Ifẹ̀ wá kó wá máa jẹ chairman lẹ́yìn lórí. Ọba Àsáǹkẹ́ wá ń dá bàbá wa Adéyẹmí Ànàláwọ̀ lóhùn pé bí ìjọba ṣe tó nìyẹn, ìjọba ló mọ tí wọ́n rí. Ọba Adéyẹmí tún wá ń bi ọba Àsáǹkẹ́ léèrè wípé níbo ni bí, ìyẹn ní ìlú Ìbàdàn, ìlú yín mọ̀ ní ẹnìkan tí wọ́n ń wá tí ó ti wọ́n mọ̀ ìjọba lẹ́yìn lórí. Àwọn òǹtàn sọ wípé ibi tí wọ́n sọ̀rọ̀ yìí sí rèé. Bẹ́ẹ̀ ọba Adéyẹmí tún wá láìmọye ìgbà wípé bàbá ṣẹ́ àní ó yẹ kí àwọn ọmọ rotíìtì lọ́balọ́ba yìí láàrin Ọọ̀ni tilé Ifẹ̀, Olúbàdàn, òun Aláàfin Ọ̀yọ́ àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ọba Adéyẹmí wá láìmọye ìgbà
láti wá kọ̀ǹfíìsì bàbá ọba Àsáǹkẹ́ láti lè jẹ́ kí àwọn jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti Ọọ̀ni tilé Ifẹ̀. Àmọ́ wọ́n ní ọjọ́ kan níṣe ni bàbá wa ọba Lámídì Adéyẹmí níṣe ni wọ́n dé pẹ̀lú àwọn lọ́balọ́ba Òkè Ògùn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti sọ fún ọba Olúbàdàn ọba Àsáǹkẹ́ wípé àníṣe ìpolówó jíjẹ́ olórí lọ́balọ́ba yìí tí Ọọ̀ni ń jẹ yìí ó gbọ́dọ̀ kúrò lọ́wọ́ Ọọ̀ni. Èyí òun náà ni ọba Àsáǹkẹ́ gbà sí wọn lẹ́nu. Ìgbà tí ìpàdé kù ọ̀sẹ̀ kan, ọjọ́ méjì, ọjọ́ kan, níjọ́ ìpàdé gangan ìpàdé máa ń bẹ̀rẹ̀ ní dédé agogo 10. Ṣùgbọ́n Olúbàdàn ọba Àsáǹkẹ́ àwọn ti lọ jókòó sí orí àga tó yẹ kí Ọọ̀ni ilé Ifẹ̀ ó jókòó sí látago 7. Àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aṣojú lọ́balọ́ba nígbà náà ni wọ́n rí eléyìí gẹ́gẹ́ bí ìwà tí ò dáa. Ṣùgbọ́n tí wọ́n pe ọba Àsáǹkẹ́ sí àkíyèsí ṣùgbọ́n tí wọn ò gbọ́. Débi pé àwọn wọ̀nyí kò sí tí wọ́n lè ṣe. Wọ́n ránṣẹ́ sẹ́ni tó jẹ́ olórí wọn. Ẹni tó jẹ́ olórí wọn dé. Ṣùgbọ́n wọ́n ní ṣe ni bá ọba Àsáǹkẹ́ ṣe bí ẹni tó ti sùn. Nílẹ̀ Yorùbá a kì í pa ọlá mọ́ ọmọ ẹni tí ọlá bá tọ́ lára. Ní ìrètí wọn wípé tí Ọọ̀ni ilé Ifẹ̀ bá ti wọlé, bàbá ọba Àsáǹkẹ́ tó Olúbàdàn wọn ó dìde kúrò lórí àga tí wọ́n jókòó sí. Ìtàn jẹ́ kó yé wa wípé kò tó ìṣẹ́jú 5 sígbà náà òun náà ni Ọọ̀ni wọlé o. Ọọ̀ni lọ ó bọ̀, Ọọ̀ni tún lọ ó bọ̀, Ọọ̀ni tún lọ ó bọ̀ lẹ́ẹ̀mẹ́ta. Kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nígbà náà ọba Àsáǹkẹ́ kó tó wá fa Ọọ̀ni padà pé síjú adé wá ń bí sóòrí mi ni kí ló wá ń para dáradá sí ó jókòó kó já bẹ̀rẹ̀ pàdé. Ìtàn jẹ́ kó yọ pé ohun tí Aláàfin Ọ̀yọ́ sọ òun náà ni pé last minute àwọn tí wọ́n sọ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Last minute wọ́n ní last minute yẹn ni Ọọ̀ni tí ilé Ifẹ̀ gbọ́ ó dẹ̀ bínú jáde kó nínú pàdé ọ̀hún. Látìgbà náà ni Ọọ̀ni ò sì ti tẹ ìlú Ìbàdàn mọ́ gẹ́gẹ́ fún ìpàdé lọ́balọ́ba títí tí Ọọ̀ni fi wá jà fitafita bí tí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe wá bọ́ sí ní 1991. Ẹ wá wò ó ká wá wò pé kí ni tó ṣẹlẹ̀ gangan. Ta ló pinlẹ̀ ọ̀tẹ̀? Ọba Lámídì Adéyẹmí ní ìlú Ọ̀yọ́. Àwọn ni wọ́n máa ń pinlẹ̀ ọ̀tẹ̀. Wọ́n wá pinlẹ̀ ọ̀tẹ̀ yìí tán. Ohun tí ọba Lámídì Adéyẹmí fẹ́ lu ọba Àsáǹkẹ́ fún ó padà lówó dẹ̀ achieve ẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ kan ọba Lámídì Adéyẹmí tún padà lọ bá Olúbàdàn ọba Àsáǹkẹ́ wípé bàbá ẹ ṣeun gan ni o, a dúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ́ ìpolówó lọ́balọ́ba tí mo sọ wípé èmi àti ẹ̀yin àti Ṣọ̀ún lájọ máa rotate ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o. Èmi àti yín lájọ máa rotate ẹ̀. Nígbà náà Olúbàdàn sì ti bẹ̀rẹ̀ ipò lọ́balọ́ba tiẹ̀ gẹ́gẹ́ bí olórí lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ìbàdàn torí òun ló ṣáájú bí wọ́n ṣe dìtẹ̀ gba ipò mọ́ Ọọ̀ni lọ́wọ́. Àwọn ti bẹ̀rẹ̀ 2 years tiwọn láti bẹ̀. Ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ tún fẹ́ yọ sọ́ọ̀kì kúrò lẹ́sẹ̀ Ṣọ̀ún. Ibẹ̀ ni Àsáǹkẹ́ ti sọ pé kò rí bẹ́ẹ̀ o. Ìpinnu àwọn ni wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó jọ máa rotate ẹ̀. Kódà ìtàn jẹ́ kó yá pé wọ́n gbé àwọn lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí ọba Àsáǹkẹ́ tó ń lo ọdún méjì tiẹ̀ tán ó gbé kalẹ̀ ó gbé fún Aláàfin Ọ̀yọ́ ìyẹn ọba Lámídì Adéyẹmí. Ọba Lámídì Adéyẹmí náà ń lo sáà tiẹ̀ tán. Ó wá kú kí Ṣọ̀ún ó bẹ̀rẹ̀ sí ní lo sáà tiẹ̀. Ṣọ̀ún wà ní hajj ó lọ sí hajj kò tíì dé. Ọba Lámídì Adéyẹmí tilẹ̀ dí àpò pọ̀ mọ́ ìjọba ológun tí ń bẹ ní ìlú Ọ̀yọ́ nígbà náà. Ibẹ̀ ni wọ́n ti fi Aláàfin Ọ̀yọ́ ṣe permanent chairman àwọn lọ́balọ́ba. Eléyìí ló bí ọba Àsáǹkẹ́ nínú pé
kì í ṣe bí àwọn ṣe bẹ̀rẹ̀ rèé, kì í ṣe ọ̀nà táwọn gbà bẹ̀rẹ̀ táwọn fi dìtẹ̀ mọ́ ọba Okùn Adésíjú Adélélé yìí, wọ́n sì gbéra wọn lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ ọ̀hún lọ́rọ̀ wà títí tí ọba Àsáǹkẹ́ fi wàjà. Ilé ẹjọ́ ọ̀hún lọ́rọ̀ wà tó wá fi di pé kò sí nǹkan kan tí wọ́n ṣe mọ́, wọ́n stop láti máa ṣe mítìmítì lọ́balọ́ba. Ṣùgbọ́n nígbà tí Ọ̀ṣun ti gba, tí Ọọ̀ni ti gba èyí tó ti gba state and share state and local state tiẹ̀ lọ́ṣun, àwọn ń tẹ̀síwájú, wọ́n ń bá ètò lọ́balọ́ba tí wọ́n lọ. Ṣùgbọ́n lọ́yọ̀ọ́ Aláàfin ti dàrú. Ẹ wá wò ó, ẹ wo bí ìtàn ṣe wá lọ, ẹ wo bí ìtàn ṣe lọ, ẹ wo ẹni tó bẹ̀rẹ̀ tàn, ẹ wo ẹni tó pilẹ̀ ogun, ẹ wo ẹni tó fọ́ fogun, ẹ wo ẹni tó jà fogun. Àwọn tó kó sòdí tẹ́ ẹ jọ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ èèyàn kan, ó tún wá náà fẹ́ wọn bẹ̀ mọ́. Ibẹ̀ lẹ́tì mọ irú ẹ̀dá tí àwọn Ọ̀yọ́ tí wọ́n ń ṣe. Ọ̀rọ̀ ọ̀hún òun náà ni gọ́fúnà ilẹ̀ Ọ̀yọ́ lónìí Mákindé ló wá yanjú ní tùbíntùbí. Inú wa ń bí àwọn ọmọ Ọ̀yọ́, inú wa ń bí Aláàfin Ọ̀yọ́, wọn náà wọn ò ní gbà, wọn náà wọn ń lọ sí ilé ẹjọ́. Ẹ fò kẹ́ńsó, ẹ kọrí sí ilé ẹjọ́, káwọ ẹni tí ó padà wá jẹ̀bi. Àmọ́ ìtàn tí mo sọ yìí kí n lè fi ìdí ìtàn yìí múlẹ̀ dáadáa kó lè yé yín, ẹ tẹ̀lé mi ká lọ, ẹ wá lọ gbọ́ lẹ́nu ọmọ bàbá àṣà, lẹ́nu ọmọ ọba Àsáǹkẹ́ gẹ́gẹ́ fún alára wọn, ọmọ bíbí inú wọn. Ẹ wá lọ gbọ́, torí pé ìtàn ọ̀hún ó sojú ẹ̀ kò sẹ̀yìn ẹ̀. Ìtàn ọ̀hún ó wà ńbẹ̀, ó sojú arákùnrin ọ̀hún. Ẹ wá lọ gbọ́ ohun tí arákùnrin ọ̀hún, ẹ wá lọ gbọ́ ohun tó sọ nípa dírámà èyí tí Aláàfin Ọ̀yọ́ tó dá sílẹ̀ ní ìlú Ọ̀yọ́ state. Ẹ ṣeun.